A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Lánàá ni àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ SSS fi ojú márùn-ún nínú àwọn alábàáṣe gómìnà àná fún ìpínlẹ̀ Bayelsa Timipure Silva bá ilé-ẹjọ́ gíga ìlú Àbújá. Àwọn wọ̀nyí káwọ́ pọ̀nyìn rojọ́ níwájú adájọ́ Peter Lifu lórí ẹ̀sùn wípé wọ́n mọ̀ọ́mọ̀ má jẹ́wọ́ ibi tí Silva wà lẹ́yìn tí wọ́n kéde wíwá rẹ̀ lórí ẹ̀sùn ìdìtẹ̀gbàjọba lọ́wọ́ ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu. Àwọn afẹ̀sùnkàn Reuben Ayuba, Musa Mohammed, Friday Paul, Pagamengia Anagha àti Ayébátiẹ Suebait ni wọ́n bẹ̀bẹ̀ wípé àwọn kò jẹ̀bi ẹ̀sùn oníkókó méjì tí ó dá lórí àìsọ ibi Silva wà àti ìlẹ̀dí àpò pọ̀. Nínú oṣù kẹrin ni àwọn olùjẹ́jọ́ márààrún tí wọ́n ṣe àpèjúwe wọn ní amúgbálẹ́gbẹ̀ẹ́ àti òṣìṣẹ́ inú ilé Silva ní láti oṣù kẹwàá ọdún tí ó kọjá ni wọ́n ti fi àwọn sí àhámọ́, ṣùgbọ́n àwọn agbẹjọ́rò wọn rọ ilé-ẹjọ́ kí ó gba ìyọ̀ǹda wọn. Níbi ìdájọ́ ni adájọ́ Lifu ti gba ìyọ̀ǹda ọ̀kọ̀ọ̀kan wọn pẹ̀lú mílíọ̀nù 5 náírà àti onídùúró méjì. Adájọ́ darí onídùúró wọ̀nyí kí wọ́n búra pẹ̀lú affidavit, pèsè ẹ̀rí fún owó orí sísan fún ọdún 3 sẹ́yìn, ṣe àgbékalẹ̀ ẹ̀rí tó dájú lórí iṣẹ́ tí wọ́n ṣe, kí wọ́n sì ṣe àgbékalẹ̀ àwòrán pélébé recent passport photograph títí wọ́n á fi yanjú gbèdéke ìyọ̀ǹda wọn. Adájọ́ ní kí wọ́n wà ní ọgbà ìwà àtúnṣe Kùjé kí ó tó sún ìgbẹ́jọ́ mìíràn sí ọjọ́ 22 oṣù keje. Ìròyìn jábọ̀ wípé ìwádìí agbófinró ṣe àfihàn ipa tí Silva tí ó sìn gẹ́gẹ́ bí mínísítà àná fún ìṣún epo lábẹ́ ìṣèjọba ààrẹ Muhammadu Buhari kó lórí ẹ̀sùn ìdìtẹ̀gbàjọba. Wọ́n ní ó jẹ́ ọ̀kan lára àwọn tó ṣe gbòógì tí ó kó owó kalẹ̀ fún ọ̀tẹ̀. Ìwádìí ṣe ẹ̀sùn wípé ó san 785 million naira nípasẹ̀ iléeṣẹ́ Purple Waves Limited. Akọ̀wé iléeṣẹ́ John Ebokpo tí agbófinró ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú ní wọ́n fi tọpinpin afurasí mìíràn tí ó fi 50 mílíọ̀nù náírà ránṣẹ́ nípasẹ̀ iléeṣẹ́ tí àpapọ̀ owó yìí fi jẹ́ 835 million naira. Ìwádìí tẹ̀síwájú láti ṣe àfihàn èròǹgbà wọn àti ya wọ ilé agbára, gba ìṣàkóso kí wọ́n sì mú ààrẹ Bọ́lá Tinubu, igbákejì rẹ̀ Kashim Shettima, ààrẹ ilé-ìgbìmọ̀ Godswill Akpabio àti agbẹnusọ ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin Tajudeen Abbas. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Premium Times tó jáde lónìí. Mọ̀lẹ́bí igbákejì gómìnà ìpínlẹ̀ Taraba Aminu Alkali ti da àhesọ tí àwọn kan ń gbé pòyì ẹnu nù wípé gómìnà Abba ti já wọn jù sílẹ̀ lákòókò tí igbákejì rẹ̀ ń ṣe àìsàn ọlọ́jọ́ gbọgbọrọ. Wọ́n ní àtìlẹ́yìn gómìnà kò ṣeé fi ẹnu sọ. Ibrahim tí í ṣe àkọ́bí lọ́kùnrin fún igbákejì gómìnà sọ fún akọ̀ròyìn wípé àwọn mọ rírì àtìlẹ́yìn Kefas fún bàbá wọn. Ó ní òun mọ rírì ìfẹ́ tí gómìnà Abba fi hàn. Láìsí òun àti Ọlọ́run, nǹkan ìbá le fún mọ̀lẹ́bí wọn. Ó ní pẹ̀lú wàhálà tòṣèlú àti ìròyìn èké kò dáwọ́ ìfẹ́ rẹ̀ dúró. Àìsàn lè dé bá ẹnikẹ́ni, gómìnà kò fi wọ́n sílẹ̀. Ibrahim ṣe àfihàn wípé ara bàbá rẹ̀ ti ń yá láti ìbẹ̀rẹ̀ ni gómìnà sì ti ń san owó ilé ìwòsàn. Ó ní yàtọ̀ sí owó sísan, gómìnà tún ń ṣe àbẹ̀wò lóòrèkóòrè fúnra rẹ̀ láì fi iṣẹ́ rán ẹnikẹ́ni. Ó wá ké sí àwọn tí wọ́n ń lo àìlera bàbá rẹ̀ fún iṣẹ́ òṣèlú kí wọ́n jáwọ́. Permanent Secretary láti ọ́fíìsì igbákejì gómìnà Usman Madu náà kín ọ̀rọ̀ Ibrahim lẹ́yìn bí ó ti ní gbogbo owó tí ó tọ́ sí Alkali ni wọ́n ń san lákòókò tí ó bá yẹ. Ọjọ́ 11 oṣù kọkànlá ọdún 2024 ni Alhaji Aminu Alkali bẹ̀rẹ̀ àìsàn tí èyí dá awuyewuye sílẹ̀ nídìí òṣèlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ìpele kẹta àwọn 298 ọmọ Nàìjíríà tí wọ́n kó padà láti ilẹ̀ South Africa ti dé sórílẹ̀-èdè. Èyí mú kí ó ṣeé ṣe nípasẹ̀ ààrẹ Bọ́lá Tinubu tí ó jẹ́jẹ̀ẹ́ àti rí i dájú wípé gbogbo àwọn tí wọ́n bá nífẹ̀ẹ́ àti padà ni wọ́n kó padà ní ayọ̀ àti àlàáfíà. Àwọn 298 yìí dé sí pápákọ̀ òfurufú Murtala Mohammed ìpínlẹ̀ Èkó pẹ̀lú ọkọ̀ òfurufú Air Peace.
tí àwọn òṣìṣẹ́ nàìjíríà láti ẹ́mbáàsì South Africa sì ń padà sílé. Àwọn tí wọ́n kó padà wọ̀nyí fi ìmoore wọn hàn sí ààrẹ Bọ́lá Tinubu, mínísítà fún ilẹ̀ òkèèrè Bianca Ojukwu, adelé High Commissioner fún South Africa Ambassador Tèmítọ́pẹ́ Alexander Ajayi àti alága àwọn ọmọ nàìjíríà ní ilẹ̀ òkèèrè Àbíkẹ́ Dábírú Ẹrẹwà, tí àwọn òṣìṣẹ́ rẹ̀ wá dúró dè wọ́n láti gbà wọ́n lálejò, tí wọ́n sì ṣe ìkéde àtìlẹ́yìn owó. Àwọn tí wọ́n dá padà láti ìpínlẹ̀ Imo ní gómìnà Hope Uzodinma fún ní mílíọ̀nù kan náírà ọ̀kọ̀ọ̀kan wọn, bí iléeṣẹ́ MTN ṣe fún wọn ní SIM card ọ̀fẹ́ àti dátà 50,000 naira pẹ̀lú 100,000 naira tí wọ́n á san sí àpò ìkówósí wọn. Àwọn òṣìṣẹ́ ìpínlẹ̀ Edo àti Delta náà wà níkàlẹ̀ láti gbà wọ́n lálejò, bí wọ́n ti sọ èròǹgbà gómìnà wọn àti mú ìrọ̀rùn bá ìgbésí ayé wọn. Ṣùgbọ́n aṣòfin tó ń ṣaṣojú gbùngbùn Kogi Natasha Akpoti-Uduaghan gbóríyìn fún iléeṣẹ́ ọkọ̀ òfurufú Air Peace àti ìjọba àpapọ̀ fún àṣeyọrí tí wọ́n ṣe láti dá àwọn wọ̀nyí padà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Igbákejì ààrẹ àtijọ́ Atiku Abubakar ti yan olóyè kan láàrin ẹgbẹ́ African Democratic Congress (ADC) Kenneth Okonkwo gẹ́gẹ́ bí agbẹnusọ rẹ̀ lẹ́yìn ọ̀sẹ̀ díẹ̀ tí òṣèré tí ó di olóṣèlú yìí ti ojútáyé bu ẹnu àtẹ́ lu olùdíje tí ẹgbẹ́ yàn láti díje du ipò igbákejì ààrẹ níbi ìdìbò gbogbogbò ọdún 2027. Okonkwo ṣe ìkéde yìí nínú àtẹ̀jáde òní tí ó fi sí orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X, bí ó ti fi ìmoore rẹ̀ hàn sí Atiku fún ìgboyà tí ó ní nínú rẹ̀. Ó ṣe àpèjúwe ìyànsípò rẹ̀ ní ìjẹ́rìísí àrà ọ̀tọ̀ tí Atiku fi ń darí, bí ó ti ní kì í bá alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ jà nítorí ó sọ òótọ́ ọ̀rọ̀, kàkà bẹ́ẹ̀ á bá wọn ní ìjíròrò tí yóò wá ojútùú sí ìṣòro. Okonkwo ṣe àfihàn wípé níbi ìpàdé pẹ̀lú Atiku àti àwọn àgbààgbà ẹgbẹ́ ADC yòókù ni wọ́n ti sọ̀rọ̀ lórí ìfẹ́ àwọn ará ẹkùn gúúsù ìlà oòrùn pẹ̀lú gbogbo ìṣòro tí àtúpalẹ̀ òfin ètò ìdìbò ọdún 2026 dá sílẹ̀. Bákan náà ni ó dúpẹ́ lọ́wọ́ Dr. Kashim Imam, alága ADC àná Ralph Nwosu àti amúgbálẹ́gbẹ̀ẹ́ àgbà fún Atiku Dr. Ekene Onwuka fún ipa tí wọ́n kó láti ró ẹgbẹ́ lágbára síwájú ìdìbò ọdún 2027. Ìyànsípò yìí wáyé lẹ́yìn ọ̀sẹ̀ díẹ̀ tí Okonkwo ṣe àríyànjiyàn wípé ìròyìn ṣe àpẹẹrẹ wípé yíyan igbákejì ààrẹ láti gúúsù kò ní fún àwọn ẹkùn gúúsù ìlà oòrùn láǹfààní àti ní aṣojú ní ìpele ààrẹ tàbí igbákejì rẹ̀. Ìṣòro tí wọ́n ní ó ti wà láti ọdún 1999. ADC ni ó yan gómìnà àná fún ìpínlẹ̀ Rivers Rotimi Amaechi gẹ́gẹ́ bí olùdíje papọ̀ fún ipò ààrẹ àti igbákejì lẹ́yìn tí Atiku jáwé olúborí níbi ìdìbò abẹ́lé láti di olùdíje fún ipò ààrẹ ẹgbẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìjọba àpapọ̀ ti fìdí ẹ̀ múlẹ̀ wípé kí wọ́n fi aṣọ àdìrẹ rọ́pò àdáyébá aṣọ kakí tí àwọn agùnbánirọ̀ ń wọ̀ gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ àtúpalẹ̀ tí wọ́n buọwọ́ lù fún ètò tí ó ti wà láti ọdún 53 sẹ́yìn. Mínísítà fún ìdàgbàsókè ọ̀dọ́ Ayọ̀délé Ọláwándé ni ó ṣe àfihàn yìí lónìí níbi ó ti fi ara hàn lórí ẹ̀rọ amóhùnmáwòrán Channels, bí ó ti ní ìgbésẹ̀ yìí ní láti fi ṣe ìdàgbàsókè ohun èlò tí wọ́n ń pèsè lórílẹ̀-èdè, kí wọ́n sì rí i dájú wípé ìnáwó ìjọba ṣe àtìlẹ́yìn fún ọrọ̀ ajé orílẹ̀-èdè. Bí a kò bá gbàgbé wípé ọjọ́ Ajé ni ìgbìmọ̀ òṣìṣẹ́ ìjọba àpapọ̀ FEC bu ọwọ́ lu àtúpalẹ̀ tó lọ́rìn lórí àjọ NYSC tí wọ́n ti dá sílẹ̀ láti ọdún 1973. Nígbà tí ó ń fèsì sí ìbéèrè, Ọláwándé ní ìjọba yóò ra aṣọ àdìrẹ yìí láti iléeṣẹ́ tó ń pèsè aṣọ lórílẹ̀-èdè. Ó ní àwọn tó ń pèsè rẹ̀ ní ìpínlẹ̀ Ògùn àti Kwara kí wọ́n jẹ́ kí ìjọba di oníbàárà fún àwọn tó ń pèsè èyí lórílẹ̀-èdè kí ọrọ̀ ajé wọn lè túbọ̀ rú gẹ́gẹ́ sí i. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.